o ti fẹ́ wálẹ̀ pátápátá. ṣe o. nípa ìjọ Akíntóyè káwọn èèyàn má ní any doubt nígbà wa nìyẹn mo jáde tán lánàá a gbọ́dọ̀ fún anybody ní any chance pé kọ́ ní wọ́n lọ ń gbé ọ́díò ìyàwó èrè kan wá àbáwọn kan wá ilẹ̀ Yorùbá tóbi lóòótọ́ bẹ́ẹ̀ni but ẹni tó fẹ́ gbà wá sílẹ̀ tí a tò sí lẹ́yìn òun ni bàbá Akíntóyè. bẹ́ẹ̀ni bàbá Akíntóyè á tún máa wá jẹ́ kó yá wa pé ẹni tí ó máa gbé wa dé ibẹ̀ òun ni bàbá wa Dr. Chief Sunday Igboho. bẹ́ẹ̀ni. a lè sọ gbogbo tó ń lọ lẹ́yìn àmọ́ bí bàbá wa Arólé ṣe sọ iṣẹ́ ń lọ eléyìí ṣe pé wọ́n níṣẹ́ ó ń lọ gidi lẹ́yìn but gbogbo wa ni àjọ máa ṣe torí olóyè Ìgbòho ò lè dá ṣe. bẹ́ẹ̀ni. bàbá Akíntóyè ò lè dá ṣe tí wọn ò bá rí àwa ó máa jẹ́ kí iṣẹ́ yẹn kó fà sẹ́yìn díẹ̀. bẹ́ẹ̀ni. àbájọba jà ó ẹ gbọ́ wa dáadáa à ń béèrè fún ẹ̀tọ́ freedom nígbà tá à ń wọ bí Amẹ́ríkà pásítọ̀ kan tí ọ̀rọ̀ kan tí gbogbo ayẹyẹ yẹn lọ kódà nígbà tó pe freedom yẹn ó fẹ́ pè tó ẹ̀mẹ́wàá freedom táwa náà fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì wa lè wọlé kó lè give executive order ó yàtọ̀ sí pé kí gọ́ọ̀mẹ̀ntì wà kó má lè pàṣẹ pé àfẹ́ Fúlàní lórí ilẹ̀ wa mú kó dẹ̀ níbẹ̀. lánàá bàbá mi Àrólé ẹ jẹ́ kí àwa Grace Olúṣòótọ́ ìyá dáadáa mo lọ bẹ́ẹ̀ mo kí ya Jagun mo kí ya Ṣọlá kò gbọdọ̀ kú mo kí gbogbo àwọn iron lady mo kí gbogbo àwọn obìnrin gan ló fẹ́ ṣiṣẹ́ ju ọkùnrin lọ mo ń tàlẹ́ ìjọba ọkùnrin ni. táwa bá ń sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ sáwọn bá tó ń ṣe Yorùbá nation but a máa ń fẹ́ challenge àwọn ọkùnrin tó mọ̀ fún àwọn ọkùnrin wa ọ̀lẹ́ni yín ẹ máa jẹ́ káwọn obìnrin wa kọ́ chance wa ní bí nǹkan ṣe ń bọ̀ ní tó ń súnmọ́ bọ̀ inú ọdún yìí ni o before end of March a máa gbọ́ ìpè ẹ jẹ́ ká padà sórí dáńtà lọ bàbá mi kódà bí ọba wo ní tó lọ ní Amẹ́ríkà lánàá bàbá mi Àrólé oríyàn á wú débi pé àsìkò tó kí a ní gọ́ọ̀mẹ̀ntì tiwa kó pàṣẹ káṣẹ yẹn dẹ́rì bẹ́ẹ̀. lánàá nígbà tí Donald Trump tó sún ẹ̀yìn tán ó pe àwọn executive order kan jáde lóde ṣe ń pè lọ́múṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tí ìbíbà èmi àmà ní wọ́n tí ìbíbà bá ńlá anybody dán bó ṣe pàṣẹ ẹ̀ kó yí padà. báwọn gómìnà wọn bá pàṣẹ lẹ́nìí wọ́n á yí padà l'Ábùjá. bẹ́ẹ̀ni. ìkàfẹ́ sọ pé àwọn Fúlàní àṣẹ lẹ́nu wọn. àwọn Fúlàní á ní wọn ò fẹ́ pé wọn ò gbà. kódà bí bàbá Tinubu èmi á máa sọ pé a níṣù pẹ̀lú Tinubu ó ń ṣiṣẹ́ tiẹ̀ lọ kò ní ìtókọ̀ wá pẹ̀lú ẹ̀. mo ti sọ lánàá lórí ètò nígbà tí mo jáde pé bàbá ní right láti máa engage Tinubu táwa fi délẹ̀ lérí torí pé àléjà wà á máa defend ara wa a lè máa bèrè ẹ̀tọ́ wa. now kí ni wọ́n ń pè ní executive order gbogbo àwọn tó wà ní border lánàá àwọn Mexicana tó fẹ́ wọlé bàbá mi Àrólé ẹlòmíì sì ní appointment lánàá yẹn executive order náà jáde appointment yẹn ti tán kò sí ìdánwò tó ń pè ní appointment mọ́. ìtàn pè ní executive order ni pé kó pàṣẹ kí àṣẹ yẹn kó múlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò tí ì sẹ́ni tó gbọ́dọ̀ yí padà. ǹjẹ́ bàbá wa Tinubu torí pé kò tí bàbá tiwa but ìgbà máa ń lo èdè yẹn ní gẹ́gẹ́ bí ọmọlúwàbí tó wà lára wa. bẹ́ẹ̀ni. ìjọ lè pàṣẹ pé kí Fúlàní má wọlé wa kọ́lẹ̀ má wọbẹ̀. láéláé ìyẹn ò lè ṣẹlẹ̀. kí ló fà torí àwa ní Nàìjíríà. bẹ́ẹ̀ni. bàbá ní Yorùbá country tiwa ta ní ẹni tó jẹ́ leader tó ń pàṣẹ lórí gọ́ọ̀mẹ̀ntì tiwa tó bá make executive order àwọn tó jẹ́ aṣẹ́nàbodè tó jẹ́ ọmọ Yorùbá mo rò pé wọ́n máa fẹ́ nìkan kan láyè púpọ̀ wọlé. láíláí. Amẹ́ríkà ní American come first ìjà lè sọ pé Yorùbá come first nínú Nàìjíríà báyìí. láyéláyé kò sí ní tó jọ. ǹjẹ́ tí bá ní kéèyàn kan lọ àpọ̀ ẹ̀ síṣẹ́ nísìnyí ǹjẹ́ wọ́n ní máa béèrè pé
sáìdì bo lòun ti wá nínú Nàìjíríà. bẹ́ẹ̀ ni wọ́n máa béèrè ní wọn ò ní sọ bọ́tà bá dé pa bá wà lórí ilẹ̀ wa ọlọ́pàá tá a bá ní kó lọ ṣe ó ti mọ̀ pé òun lọ ṣiṣẹ́ fún aráàlú ni ó dẹ̀ gbọ́dọ̀ ní sympathy àti respect aráàlú. Òfin dẹ̀ ni gbogbo àmà tẹ̀lé mò ń drive nísìn mò ń lo kinní ní etí ni mo ní láti fọwọ́ sí fóònù. Torí òfin sọ pé ìwọ náà gbọ́dọ̀ tẹ̀lé òfin tó bá wá rúfin òfin gbọ́dọ̀ ṣe tó yẹ kó ṣe fún ẹbọ kò gbọ́dọ̀ sọ ẹ́ di animal. Àìmọye Nigerians tó jẹ́ ọmọ Yorùbá tí wọn ò rọ́ọ̀fin àmọ́ wọ́n ń ṣe wọ́n bí ẹranko. bí ẹranko. Torí pé wọn ò rí bí èèyàn. Olódùmarè. Báwo làwọn ṣe wá lè wà nílùú tí wọn ò forí wa sọlẹ̀ sí tí wọn ò lè ṣe wá bí ẹranko. Ìlú kan la wà báyìí ní sí bàbá mi àròlé. Olúkálukú ń lọ wọ́n ti sọ iye tó máa báwọn tó máa fi drive. Wọ́n ti sọ pé má turn right tó bá ti turn right kámẹ́rà máa mú ẹ ọlọ́pàá ò ní láti ṣẹ̀ máa lé ẹ kiri wàá gba tíkẹ́ẹ̀tì nínú ilé ẹ. Tó bá lọ mọ́ ìdàlẹ́yẹ máa fẹ́ kó lọ. The point of this conversation láàárọ̀ ìpele ìgbìmọ̀ àti bàbá àròlé ni pé ká bá fẹ́ gbádùn ayé tí a dẹ̀ máa gbádùn ẹ̀ tó bá ti ní ká jáde ẹ jẹ́ ká jáde. Ẹ má ní à ń dúró kéèyàn kan kọ́kọ́ jáde gbogbo wa la máa jáde we have 191 local government títí dé Kwara gbogbo bẹ̀ láti máa jáde nígbà tó bá ní ká jáde. Torí pé ìjáde wa kò wá ń ṣe fún ọmọ Yorùbá tó ń bẹ nínú ilé gbogbo diaspora ẹ lọ máa gbáradì tó bá ti lu agogo gbọ́dọ̀ jáde ní gbogbo ìlú tó bá wà. Kódà ìlú tí wọn ò bá gba rálì bí àwọn United Arab Emirates a gbọ́dọ̀ lè jókòó sínú bí kíngì ní àbí McDonald àwọn ọ̀ṣọ́ Yorùbá nation àwọn ti ṣe rálì yẹn tán. Ṣé bá máa fi sí weekend ìjọ tó bá ti ní ká jáde yẹn náà la máa jáde láwọn ìlú yẹn. So máa jẹ́ pé gbogbo wa la máa wà on the ground nílé but majority ẹ̀yin tẹ́ wà nílé ẹ̀yin gangan níṣẹ́ wà lọ́wọ́ ẹ̀. I'm not expecting pé gbogbo diaspora máa wọ plane a máa bọ̀ nílé. No diaspora ní impact tó fẹ́ ṣe níta. Bẹ́ẹ̀ lẹ́yìn náà ní impact tó fẹ́ ṣe nínú ilé. Torí pé tẹ́ bá mọ influence pé a ní Yorùbá níta ní máa bẹ̀rù ìbẹ̀rù yẹn kò ní máa sí lọ́kàn yín torí pé influence Yorùbá tó ń bẹ níta náà ó máa go a very long way so everybody has a role to play. Bàbá wa tí wọ́n gbé ètò kalẹ̀ tó jẹ́ bàbá wa Akíntóyè wọ́n ní role tó máa play. Èmi náà ní role tí máa play ẹ̀yin náà gbọ́dọ̀ ní role tó máa play. Now kí ni nǹkan tó à ń jà fún gangan? À ń jà fún pé kí ọjọ́ ọ̀la wa tó jẹ́ tèmi torí ọ̀la bá ń sọ yẹn àwa náà fẹ́ gbádùn ẹ̀. Tá bá wo èyí ọdún tí gbogbo wa jẹ́ nísìn tá bá ti gba country yìí in no time à lè bẹ̀rẹ̀ sí develop ẹ̀ bí a ṣe ń rí western world bí a ṣe ń rí àwọn African country kọ̀ọ̀kan tó jẹ́ pé orí wọn pé níbẹ̀. Torí pé gbogbo ariwo tá à ń pa yìí kí gbogbo wa lè ní impact pé a gbádùn ẹ̀ kọ́ńtò tó dé kọ́ńtò fún gbogbo wa lẹ́bi gbogbo àtàlàfíà. Kò wá ń ṣe pé a máa ní a fẹ́ gba Yorùbá nation àwọn ọ̀gá máa sọ fún wa pé Yorùbá nation wo lẹ fẹ́ gbà táìmù ò tí tó kò sí nǹkan kan tó jọ kò sígbà kan pé táìmù ò tí tó táìmù yẹn ti wà more than òtítọ́ ká gba country yẹn ká kúrò nínú Nàìjíríà torí pé Nàìjíríà is not a country. Nigeria is not a country. It is a union of countries. Àjọpọ̀ ìlú ní Nigeria. Now, moving forward, a ti wà lórí ìrìn àjò yìí kò ń ṣe lánàá, kò ń ṣe látún, kò ń ṣe níjẹta. Ti wà lórílẹ̀ náà ní sí ó tó mẹ́ta tó. Mo ń gbọ́ yín loud and clear. Gbọ́.
mo ní ìtàtẹ́gbà yìí gbogbo wa ní ó wà affected. It is important pé kí gbogbo wa kúrò nínú ìlú tí kò ní value fún wa torí Nàìjíríà ó ti disappoint everybody. Kò ní impact kankan tó fẹ́ ṣe fún wa mọ́ àgbọ̀rọ̀ ní. A máa develop pain yẹn á dẹ̀ máa jẹ́ ọgbọ́n ẹ̀kọ́ fún gbogbo wa torí pé etí a expect látara Nàìjíríà a lè rí the amount of intervention ní prayer pé a máa rí impact Nàìjíríà a lè rí àti tá a bá ń parọ́ fúnra wa. So why are we then forcing ourselves on a system, on a country tó fẹ́ lọ́mọdé tó fẹ́ làgbàlagbà tó dẹ̀ sì fẹ́ẹ̀lì wa títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká sọ̀pọ́tì àwọn leaders wa ẹ jẹ́ ká fọwọ́ kún wọn ẹ jẹ́ ká ṣe gbogbo tó yẹ ká ṣe kí a lè fi tètè kúrò nínú. Ó ti wà decline the value of Nigeria ó ti wà decline kò sí kankan tí ẹ lè ṣe láti bring the value yẹn padà the value yẹn ti decline and àwọn tí wọ́n mọ̀ pé value yẹn ti decline àwọn olóṣèlú ni wọ́n but àwọn òfin sọ pé ipò ti wà decline because gbogbo in tí wọ́n ṣe kò lè mú any result kankan jáde and we are already at the end of Nigeria the end of Nigeria láwà kò sí bá ṣe fẹ́ lọ bá ṣe fẹ́ bọ̀ tí a máa expect anything great kó jáde látara Nàìjíríà nothing great mo máa ń bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká tètè ká gbára wa sílẹ̀ ká ṣe gbogbo nǹkan ẹ̀ ká ṣe ká request fún pé Nàìjíríà yìí ó ti fẹ́ ní wa o and it is no longer visibly working. Mo dẹ̀ mọ̀ pé lágbára àwọn tó nílẹ̀ Yorùbá wọ́n á tẹ̀lé wa lẹ́yìn lágbára àwọn tó nílẹ̀ Yorùbá à ń ṣàṣeyọrí àní ṣàṣetì gbogbo àwọn tí wọ́n bá kó jáde gbogbo náà lájọ máa padà sílé iṣẹ́ olóyè nìkan kan bí ṣe sọ iṣẹ́ gbogbo wa ni everybody has a role to play you will play your role I will play mine you will play your role I will play mine. Why did you kill that woman? Bẹ́ẹ̀ni. And everybody must play a particular role ká lè fi succeed. Ìbílẹ̀ mọ̀ pé a ti succeed. Amen. A ti succeed. Ọlọ́run lè ní dójú tì wá. Àwọn tí wọ́n tó ń darí wa náà Ọlọ́run ní dójú tì wọ́n. Torí pé ẹlòmíì wà nísìn wọ́n expect pé kọ́lọ́run dójú tì àwọn tá à ń tẹ̀lé kí wọ́n lè fi wá rẹ́rìn. Ó lè pẹ́ lójú àmọ́ a ṣì wà on the right track. Gbogbo tí wọ́n náà ní ká ṣe gẹ́gẹ́ bí ìrìn àjò yìí náà láti ṣe torí pé ìrìn àjò tá à ń gbà lọ yìí ìrìn àjò àlàáfíà ni àfẹ́ jà àfẹ́ dàlúrú àṣẹ dàlúrú àti ṣe terrorist gbogbo tó bá gbà la máa fún and that is exactly what we are doing right now. Mo lè mọ̀ pé Ọlọ́run tó ní wá tó nílẹ̀ Yorùbá á tì wá lẹ́yìn à lè ṣàṣeyọrí ni lórí mo kíyàn bàbá mi àrólé àní ṣàṣetì ayé wa iṣẹ́ takuntakun tó bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun bàbá mi Ọláyọmí Kóìkì the White Lion of Yorùbá land mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun mo dúpẹ́ o ojú òní tì yín lágbára Elédùmarè ojú òní tì yín o gbogbo àná làjọ máa dé ilẹ̀ lórí wa àtẹ̀mí àrólé àti ẹ̀yin bàbá mi Kóìkì àti gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá àjọ máa dé ilẹ̀ lórí wa ni o lágbára Elédùmarè ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o dádì mi ẹ ṣe mo dúpẹ́ o ẹ bá mi ẹ ṣeun mo mi ẹ ṣeun ẹ ṣeun bye bye sir ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ mi kábí mo kí yín ẹ kú àtàárọ̀ ẹ rí pé ọ̀rọ̀ wa ti dayọ̀ ọ̀rọ̀ wa já sọpẹ́
ọ̀rọ̀ wa dayọ̀, ọ̀rọ̀ wa ti já sọ́pẹ́ nítorí pé gbogbo nǹkan tá a ti ń lé, tá a ti ń sọ a ò padà ń bẹ̀. Olódùmarè dẹ̀ fún wa láṣeyọrí lójoojúmọ́. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè o. Bàbá mi Ọláyọmí Kóìkí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n jẹ́ kó yé wa wípé bí bàbá wa olóyè ti ẹ̀wù bó ti wù kó gbáradì tó, bó ti wù kí gbogbo àwọn jagunjagun ọmọ ogun ilẹ̀ Yorùbá tí wọ́n bẹnu Yorùbá nation kan gbáradì tó, kì í ṣe pé kì í ṣe lórí ọ̀rọ̀ ogun jíjà là ń sọ o, bí pé bá a ṣe máa jáde ni o, ṣẹpá agbọ́dọ̀ gbáradì náà. Now bàbá wọn wá jẹ́ kó yé wa pé kò sí bá a ṣe lè múra tó tí ẹ̀yin ènìyàn wa ò bá jáde, ó máa bomi tútù sí ọkàn everybody. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí a bá jáde, tẹ́yìn náà jáde tán, tẹ́ fà á já tán pẹ̀lú wa, tá a jọ jáde síta, ìgbà yẹn la tó máa bọ̀ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Màá sáré play fídíò ọmọ kékeré kan fún yín sìn. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu. Lára àwọn nǹkan tí àwa yìí fi ń pariwo, lára àwọn nǹkan tí àwa yìí fi ń fọn rere, tí bàbá mi Ọláyọmí Kóìkí fi ń pariwo ní gbogbo ìgbà. Tẹ́ bá rí bàbá tó sáré jáde, tẹ́ rí wọn tó sáré jáde, wọ́n ń fún yín ní update láti jẹ́ kó yé yín pé ohun tá a gbé lọ́wọ́ yẹn no going back ni. Kò sí ìpadà sẹ́yìn ń bẹ̀. Tẹ́ bá rí Yèyé Dára tó náà ń fọn rere, tẹ́ rí Ọmọlúkà tó ń fọn rere, tẹ́ rí Bàbá Lẹ́kìtì tó náà ń polongo, gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lójoojúmọ́, à ń jẹ́ kó yé yín pé kò ní sú wa, kò ní rẹ̀ yín bẹ́ẹ̀ ṣe ń fi àdúrà ràn wá lọ́wọ́ ni, pé kò ní sú wa, kò ní rẹ̀ wá ni, lágbára dẹ́dà ṣẹ̀dá, lágbára àwọn onílẹ̀, lágbára Olódùmarè tó rán wa, wípé ká kó ẹ̀yin èèyàn wa kúrò nínú oko ìbànújẹ́ bọ́ sí inú ìgbádùn ayérayé, tíbi tí ọkàn yín ti máa balẹ̀ nígbà tẹ́ bá dàgbà, tẹ́ bá lọ tọ́, tẹ́ bá fẹ̀yìn lẹ̀, ẹ lè mọ̀ pé ilẹ̀ Yorùbá ó wà peaceful. Ẹ fi ẹ̀yìn rere lẹ̀ fọmọ yín. Ẹ̀yin èèyàn mi, ẹja tún wo lára ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tá a fi ń sọ fún yín pé tí a bá kọ̀ àbá jáde, gbogbo nǹkan tá a rí àti bẹ̀rẹ̀ sí ní rí nílẹ̀ Yorùbá báyìí. Késekése wá leléyìí, kàsàkàsà ń bọ̀ bàbá késekése. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ ká sáré gbọ́ nǹkan tí ẹ jẹ́ lọ síbi tí ẹjọ́ mọ̀ bá o, ìtì ìṣẹ̀lẹ̀ yìí o. Bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀, strategic, charismatic leader. Bó tiẹ̀ jẹ́ pé àwọn náà. Why did you kill that woman? How old are you now? I'm 14 years now. 14 years. Yes. Did you go to school? Yes. What class are you? GS2. GSS2. Yes. Which side is your school? Delta. And your mommy is living at where? Ejo-Ishaga. Ejo-Ishaga? Yes. Okay. When did you come to know and realize that this woman is not your biological mother? It was 2024 when I came back from school. 2024? Yes, last year. Last year? Yes. Okay. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi, ẹ má bínú, mo ti gbàgbé, òyìnbó ló sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan dẹ̀ wà ń bẹ̀ yẹn tó yẹ pé tí n bá play ó lè ṣàkóbá fún fídíò tá a ti ń ṣe bọ̀ látẹ̀kan. So fún díẹ̀ yìí mi nílé fẹ́ play ẹ̀ kó má bàa ṣe àkóbá fáwọn fídíò tó ti dára tá a ti ń bá bọ̀ látẹ̀kan. So fún díẹ̀ yìí ohun tó sọ níbẹ̀ ni pé ó pa ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀, ó pa á, in connection with àwọn nǹkankan ó gbẹ̀mí lára ẹ̀. Ṣé gbọ́rọ̀ mi? Ó gbẹ̀mí lára ẹ̀. So ẹ wo gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ abu, ẹ̀yin tẹ́ bá fẹ́ gbọ́ ẹ lè pè mí, máa send ẹ̀ sí yín, ó wà lọ́wọ́ mi, ẹ gbọ́. Ṣùgbọ́n àwọn nǹkan tó sọ lórí ìbò ń bẹ̀ yẹn ó lè ṣe àkóbá fídíò wa. Kí là ń gbìyànjú láti sọ fún ẹ̀yin èèyàn wa? À ń gbìyànjú láti sọ fún yín pé ilẹ̀ Yorùbá ti kú fún ewu, ilẹ̀ Nàìjíríà ó ti kú fún ewu. So fún díẹ̀ yìí ẹ̀yin èèyàn mi, kì í ṣe ibi tá a lè gbé mọ́. Ẹ jẹ́ ká jáde síta níbi tó ti ń ta orí èèyàn $30 $20 bá ṣe lórí ayélujára. Níbo lẹ lè lọ nísìn láti gbọ́ ìròyìn tí ì ṣe ìròyìn ìbànújẹ́? Bẹ́ẹ̀ dórí pépà bẹ́ẹ̀ ṣe máa rí nìyẹn, bẹ́ẹ̀ dónú rédíò ẹ̀ gbọ́ bẹ́ẹ̀. Kò sí nǹkan kan tá a lè tọ́ka sí pé ó jẹ́ ohun tó dára.
tẹ́ bá dẹ̀ rí wọn tó ń náwó àwọn tó ṣẹ́ṣọ́ owó tó ń ṣe oríṣiríṣi àwọn ló náwó ní yàlà yòlò ní yòlò yàlà. So ẹ má jẹ́ kí ìyẹn ó jọ yín lójú tẹ́ dédé débì kan àbí tẹ́ rí lórí ayélujára tó ń gbé bẹ́ẹ̀lì torí àwọn kan máa pé bí Nàìjíríà ò ṣe dáa làwọn kan náwó bí eléyẹ owó ẹ̀mí wọn ni wọ́n ná. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin yẹn. Eléyìí ò ṣòwò tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ nílẹ̀ tó yẹ pé owó yẹn torí Olódùmarè tó ní nínú ilẹ̀ làwa ó ti máa jẹ, ó ní nínú oògùn wa làwa ó ti máa jẹ. So àwọn eléyìí ná owó ọjọ́ wọn ni wọ́n ná. So fún díẹ̀ yìí ẹ má jẹ́ àárí nírí pé ó dà pé Nàìjíríà yìí wọ́n rówó àwọn kan ń kọ́lé ńlá àwọn kan ń ṣe ẹ lọ́wọ́ 99% àwọn kọ́lé lọ́wọ́ nílé sìn wọ́n dọ́gbọ́n sí ni 99% ni ó wọ́n dọ́gbọ́n sí ni. Ṣùgbọ́n pé kéèyàn ṣiṣẹ́ báwa ṣe lọ lóyìnbó bá ṣe ń zùn bẹ́ẹ̀ ṣe pé àwa tá bá lọ lóyìnbó ṣe pa lọ zùn ni oògùn ojú wa la fẹ́ lọ mú wá sílé òun la fi kọ́lé. Ẹlòmíì tó wà nílò òyìnbó ó lè kọ́lé for good 11 years kó má ì tí parí ẹ̀. Ẹlòmíì dẹ̀ lè débẹ̀ kó lọ́n tètè bless ẹ̀ kó tètè kọ́. So torí pé kí ni oògùn ojú wa òun la lọ mú lọ sílé. Àwọn tó dẹ̀ wà ń lé tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ oògùn ojú wọn owó péréte ni wọ́n rí. So ẹ jẹ́ kí ìyàtọ̀ wà bẹ́ẹ̀ tá a bá jọ gba ilẹ̀ Yorùbá wa ìrọ̀rùn máa jẹ́ tiwa kò sí ní síbi tí ẹ ti ní ṣiṣẹ́ gbogbo ibi náà ti máa pè yín pé ẹ máa bọ̀ ẹ wá ṣiṣẹ́ ń bí ẹ máa bọ̀ ẹ wá ṣiṣẹ́ ń bí. Ẹ̀yin èèyàn mi so fún díẹ̀ yìí rally tó ń bọ̀ ẹ jẹ́ á jáde síta ẹ jẹ́ á jáde síta ẹ jẹ́ á jáde tán ẹ jẹ́ á jáde tán torí pé bí ayé ṣe rí nígbà ayé bàbá wa Awólọ́wọ̀ kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí nsìn gbogbo nǹkan ti bàjẹ́. Báwọn èèyàn ṣe ń gbọ́ ìgbé ayé ìrọ̀rùn nígbà ayé bàbá wa Awólọ́wọ̀ kì í ṣe bẹ́ẹ̀ mọ́ nsìn yìí. Ní ìlú tí mo sọ yìí ní ìlú tí mo wà yìí gbogbo nǹkan tí wọ́n ń ṣe nígbà ayé Mandela gbogbo ẹ̀ ni wọ́n ṣe ń sìn. Wọ́n fún àwọn èèyàn wọn lóúnjẹ ọ̀fẹ́ wọ́n fún wọn lówó gbogbo nǹkan ayé àtijọ́ wọ́n ṣe ń bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ a ṣe ń ná coins ń bí coin a ṣe ń ná nílùú tí mo wà yìí 10 cent ṣì wà ń bí ẹ sì lè ná 10 cent kódà 5 cent gan wọ́n ń gbà ń bí. Gbogbo nǹkan tí wọ́n ṣe ní ayé àtijọ́ nígbà tí ìrọ̀rùn wà tí àwọn olórí wọn wà wọ́n ṣe ń practice ẹ̀dẹ̀ ní eléyìí kò sí ìyàtọ̀. Kàkà tó yẹ kó lọlẹ̀ wọ́n bí economy wọn ṣe ń bó ṣe ń high náà ni wọ́n ń fi owó kún owó ọmọ wọn ni wọ́n ń fi owó kún owó arúgbó ni wọ́n ń fi owó kún owó òṣìṣẹ́ wọ́n maintain everything gbogbo ẹ̀ balance. Ǹjẹ́ ẹ rí wọn ní South Africa kó máa pariwo pé wọn ò gbowó oṣù? Ǹjẹ́ ẹ rí wọn ní South Africa kó gbé kíní jáde pé ìjọba ti fẹ́ bà yé wọn jẹ́? Wọ́n lè jáde pé kó fi sówó wọn ni wọn ò lè jáde pé wọn ò gbowó. So kẹ́ ẹ bá lè mọ̀ pé gbogbo nǹkan tí fídíò Awólọ́wọ̀ tí mo mú wá kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo nǹkan tó wà ń gbà yẹn ló yẹ kó sì wà ń sìn kí gbogbo ẹ̀ máa lọ káwọn olórí máa ṣe gbogbo nǹkan wọ̀nyẹn lọ bí wọ́n ṣe ń ṣe nílùú yìí bẹ́ẹ̀ náà ṣe l'Amẹ́ríkà kò yí padà. Ayé wọn ò bàjẹ́ l'Amẹ́ríkà bí ayé àwọn ọmọ Nàìjíríà ṣe bàjẹ́ ń sìn. Nílẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn nílẹ̀ Nàìjíríà ń bẹ̀ yẹn wọn ò máa gẹ́ra wọn lórí l'Amẹ́ríkà bí wọ́n ṣe ń gẹ́ra wọn lórí even ní bíbáyìí bọ́n ṣe ń gẹ́ra wọn lórí bí èpìní. So òun la ṣe ń sọ fún yín pé ìgbé ayé ìrọ̀rùn ló yẹ kẹ́ ẹ máa gbé. Olódùmarè tó lóun dá gbogbo nǹkan dáradára ó yẹ gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní ìlú yìí nígbà ayé àti nígbà tó ti gbòmìnira wọ́n sì ṣe di ọ̀la mẹ́jọ bọ́mọ bá bímọ wọ́n á sanwó ọmọ wọ́n á tọ́jú ọmọ ẹ̀ títí di 18 years la fi gbowó lọ́wọ́ ìjọba títí di 18 years. Ẹni tọ́wọ́ ẹ̀ kákò bí eléyìí tó yẹ pé ọwọ́ ẹ̀ kọ̀ kákò bí eléyìí lásán ó ń gbowó lé lórí. So ẹ̀kọ́ ní mo ní ìparí oṣù nílùú Ìṣẹ́ ó máa ń dàbí ọdún ni. Àwa tá a jálejò tá àti ìrówó lé nígbà ìparí oṣù yẹn everybody wa máa rówó lé wa san torí wọ́n máa ra nǹkan. Báwo ni ìgbésí ayé tiyín ṣe rí nílé? Ìlú wa dẹ̀rẹ̀ wọ́n ní giant of Africa ní Nàìjíríà wọ́n lò ló tún ní ọrọ̀ ajé jù ó bẹ lára àwọn orílẹ̀-èdè tó ní ọrọ̀ ajé jù
ọrọ̀ ajé ọ̀hún ìjẹ́ ń gbádùn ẹ̀, ìjẹ́ ń gbẹ̀tọ́ yín lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí ọmọ nílùú, ìjẹ́ tí ẹ mọ̀ nǹkan tó ń pè lẹ́tọ̀ọ́ gan. Tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ tí Yorùbá nation bá dé, ẹ máa mẹ̀tọ́ yín. Ìgbà yẹn lẹ tó máa fọwọ́sọ̀yà pé lóòótọ́ lódodo ọmọ Yorùbá ni mí, tó fẹ́ pé kò síbi tí wọ́n ti ní respect yín lágbàáyé pẹ̀lú pálí yín. So òun là ń bá yín sọ, ọ̀nà òtítọ́ àti ìyè yẹn là ń bá yín sọ. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo ní ẹ wo bí accident ṣe pọ̀ ní ilẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn. Trailer wólùyàn lórí, mọ́tò àforílugi, kí panápaná tó dé tílé bá ń jó, gbogbo ilé àti finish, àwọn èèyàn àti jóná mọ́lé, everything àti bàjẹ́. Ṣùgbọ́n mo ní ìlú tí mo wà iṣẹ́, mo ní àwọn kan ń bẹ tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ búburú kó má bàa ṣẹlẹ̀, tó bá ṣẹlẹ̀ kó tètè rescue, kó má mú ẹ̀mí lọ, òun ní iṣẹ́ tiwọn. Accident báyìí ti ṣẹlẹ̀ báyìí, wọ́n ti rí, wọ́n ti sáré débẹ̀ láti rescue. Àfẹ́lẹ́ tọ́lọ̀ ń bá sọ pé ó ti tásìkò láti mú lọ. Nílẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn kí ló ń ṣẹlẹ̀? Ìjẹ́ láǹfààní wọ̀nyí, ìjẹ́ àǹfààní wà kí panápaná tó dé, gbogbo ilé ti jóná tán. Ẹ gbọ́ lórí nínú orin Sàláwà Àbẹ̀ní, kẹ́bà lè mọ̀ gbà tí Sàláwà ti kọrin yẹn nígbà tó ń kí Kọ̀lìntì ọkọ ẹ̀ ńgbà yẹn pé Àyìnlá kí ilé tó kí panápaná tó dé, ilé ti jóná tán, gbogbo dúkìá ló ṣòfò o. Ẹ gbọ́ orin yẹn rí, ẹ̀yin èèyàn mi, ẹ remember orin yẹn kẹ́ ẹ gbọ́, ẹ lọ wo 90 tó ti ẹ lọ wo báyé 80 ló ti kọ orin yẹn. Tí dìsìn ó sì ń ṣẹlẹ̀, kí panápaná tó dé báyìí, everything àti finish, gbogbo ẹni tí ò rà ló máa san ládùúgbò yẹn. Bí ilé ṣe jó lọjà ń jó, wọ́n á jó ọjà mọ́jú. Ṣé ìlú nìyẹn? Wọ́n rí i pé ilẹ̀ yìí o, ilẹ̀ ìjọ olóṣèlú ló fẹ́ pín láàrin ara wọn, wàá dẹni tó máa kẹ́rù ẹ̀ síta without any compensation. Wàá dẹni tó yẹ pé wọ́n kọ̀ dédé kẹ́rù ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe katapila mọ́lé, wọ́n máa ṣe katapila mọ́lé, wọ́n á wó gbogbo ilé yẹn mọ́ ẹ lórí. Ìwọ rèé o, mọ ibi tó fẹ́ lọ, wọn ò rán ẹ, wọn ò tiẹ̀ mọ̀wé ọmọ nílùú ni ẹ, ìwọ ló ń pera ẹ ní Nàìjíríà go value ẹ. Oní Nàìjíríà ni ẹ, Nàìjíríà go tiẹ̀ kò rí ẹ. Òun ni bàbá wa Ọláyọmí Kóìkì sọ pé Nàìjíríà ò exist, kò sí ìlú tó ń jẹ́ Nàìjíríà. Òun làwa ìfi sọ pé kò sí tó jẹ́ Nàìjíríà, ẹ já kúrò nù mess, ẹ já kúrò nù nonsense, ẹ já kúrò bí ìlú tá a sì ṣẹlẹ̀ lọ́jọ́ sí bàbá Bọ́lá Ahmed Tinubu, ó gbẹ̀yà ni, gbogbo àwọn olóṣèlú ló sá lọ, gbogbo wọn ló túlẹ̀ nígbà tí wàhálà yẹn dé, torí wọ́n mọ iṣẹ́ ọwọ́ wọn, wọ́n mọ gbogbo nǹkan tó ti ṣe. Nígbà tó sá lọ, àwọn olókù ṣe bí àwa ìlókù tó fi rán sójà pé ó yá ẹ lọ kojú wọn, torí wọ́n mọ̀ pé ó ní iye ọjọ́ tí rally gbọ́dọ̀ fi last tí orílẹ̀-èdè yẹn fi máa collapse. Wọ́n ṣe yẹn, wọ́n mú jọ ẹ̀, gbogbo àwọn tó pa nígbà EndSARS, kí lẹ rí, kí lẹ àbáyọ. Bí àwọn olóòtú padà dé ń sìn, kàkà tó yẹ kéwì àgbọn wọn dẹ̀, ṣèbó túbọ̀ ó peléke sí ní, ṣèbí wọ́n túbọ̀ iron hand náà fi mú everybody ń sìn, ọwọ́ líle, bígbà tó pé èèyàn wà nínú ọ̀run àpáàdì tó ń sọ yẹn, bígbà tó pé Nàìjíríà gangan náà ti dálẹ̀. So ẹ̀yin èèyàn wa, àdúrà wa sí yín, àwọn olóṣèlú wa, Ọlọ́run á jẹ́ kẹ́mi wọn ó pẹ́, wọ́n á dàgbà o, àwa ò lékú sí wọn, à ń bẹ̀ wọ́n náà ní kó ṣe dáadáa, ṣùgbọ́n dáadáa wọn ṣíṣe ó ti ń late, ṣùgbọ́n kọ́ tiẹ̀ kọ́ ṣe dáadáa ná. Ṣùgbọ́n orílẹ̀-èdè wa ilẹ̀ Yorùbá, òun ló jẹ àwa lógún. A dẹ̀ ń bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n dákun dábọ̀, kí wọ́n yọ̀ǹda orílẹ̀-èdè yìí fún wa, nítorí pé àsìkò wọn tí wọ́n wà ń bẹ̀ yìí ni wọ́n lè bá wa ṣe, torí pé àwọn Fúlàní wọ́n gbikún sínú sìn, wọ́n dákẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, wọ́n wò ṣe. Gbogbo wa tá ti ń dunnú, bàbá Bọ́lá ti àwọn Fúlàní wọ́n ti sọ already pé gbogbo nǹkan tá à ń wá Bọ́lá Tinubu ti ṣe fún wa sìn, àwa là ń agitate kiri. Bọ́lá Tinubu o kò fi ọmọ Yorùbá ò dé ipò yìí rí, ọmọ Yorùbá ò dépò yìí rí, ọmọ Yorùbá ò dépò yìí rí, ipò yẹn sì gbogbo ọmọ Yorùbá ti wà ń bẹ àbí. Ẹ jẹ́ kí Fúlàní débẹ̀,
kẹwàá moscos. Bàbá mi ẹ gbóhùn sókè o. Ẹ kú ọjọ́ mẹ́ta bàbá, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ mẹ́ta dádì mi, ẹ kú ọjọ́ mẹ́ta dádì mi, ẹ kú ọjọ́ mẹ́ta sà, ṣàlàfíà lẹ́wà, ṣàlàfíà lẹ́wà sà. Olúwa ṣeun ẹ pẹ̀lẹ́, inú mi dùn láti gbóhùn yín láàárọ̀ yìí o, inú mi dùn gidi gan ni o. Ẹ ṣeun mo dúpẹ́ o, ẹ ṣe gan sà. Ẹ ṣeun dádì mi. Ẹ ṣeun bàbá, ẹ ṣeun. Ẹ gbóhùn sókè sà. Lágbára lọ́wọ́ bá ń pa à ń gbáradì fún ìwọ́de yẹn, fúrálì yẹn, gbogbo ọmọ Yorùbá pátá là ń gbáradì. Ọlọ́run àmọ́jọ́ yẹn ró. Àmín o, àmín o, àmín o. Ṣé ẹ rí àwọn ìṣòro wa ní ilẹ̀ Yorùbá wa yìí Nàìjíríà, àwọn politician wa ní ìṣòro wa, and the reason is ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ àlè ló pọ̀ jù wọn, ọmọ àlè ló pọ̀ jù wọn. Ṣẹ́rí, if you go deep into ṣẹ́rí àwọn most of àwọn tó ń pè àwọn ní ọmọ Yorùbá báyìí gan, most of them wọn Fúlàní ni wọn. Fúlàní. Mo bẹ̀rẹ̀ sí ní lọ ń ka ìtàn man yìí these few days. Túndé Ìdíàgbọn tó jẹ́ vice president Buhari. I discovered that man's father is a Fulani. Fulani ni bàbá ẹ̀. Àwọn dẹ̀ ní rẹ̀jíìmù wọn àti Buhari yẹn. Àwọn ni wọ́n kọ́kọ́, àwọn ni agenda wọn le jù láti Islamize Nàìjíríà yìí, láti sọ Nàìjíríà di ẹlẹ́sìn Mùsùlùmí. So gbogbo àwọn pípù yẹn, most of àwọn táwa ń wò pé ọmọ Yorùbá ni wọ́n ń ṣe ọmọ Yorùbá. Wọn kì í ṣe ọmọ Yorùbá, and that is one of the reasons why tó fi jẹ́ pé many of them wọ́n máa ń ṣe ìlòdì, wọ́n máa ń against agenda sí gbogbo táwọn ọmọ Yorùbá bá gbé kalẹ̀. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn mufti ẹ̀ ń sìn. Ṣé tí èèyàn bá jẹ́ ọmọ ìlú tó jẹ́ ìlú ẹ, ìlú tí wọ́n ti bí ẹ, tí ó jẹ́ pé o sọ pé ìlú ẹ ni, and everything you are doing, gbogbo nǹkan tó bá ń ṣe nílẹ̀ yẹn is all about pé kí ìlú yẹn bàjẹ́, kí ìlú yẹn dàrú. Against ìlú ẹ, wọ́n against ẹ ni. Ṣé ọmọ ọkọ, ṣé ọmọ ìlú ni irú ẹni bẹ́ẹ̀ yẹn? Láíláí. So most of our people yẹn olórí burúkú ni wọ́n, ọmọ àlè ni wọ́n kì í ṣe ọmọ ọkọ. Àti kẹran mérò, àti kó ẹran mérò, ọmọ àlè wọ́n ti wọnú ọmọ ọkọ. Irú ọba tí wọ́n jẹ ní Ọ̀yọ́ yẹn sìn, all of their plan was to make sure pé kíní burúkú táwọn Fúlàní tọ́ dàgbà yẹn sìn, òun ni kó wá gorí àpèrè sódà kí wọ́n lè gba bẹ̀rẹ̀ sí ni máa operate mọ́. What is their plan? Kí ni plan ni wọn? Wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa ní. Fẹ́ kó wa lẹ́rú ni. Kí ni ìṣòro wọn? Àwọn àlá tí ò lè ṣẹ nọ́kàn ńlá kiri. Yorùbá kàn jẹ́ ìran kan tó jẹ́ pé kí Yorùbá tó jà, ó máa ń take time. Wọ́n dẹ̀ jẹ́ ìran tó jẹ́ pé wọ́n fẹ́ràn àlàáfíà, pé kí àlàáfíà kó máa jọba. Ó kìí sí gbogbo rálì tá a ṣe pátápátá kó tó di kí Buhari tó gbé ìṣe ẹ̀dẹ́ yẹn. Ṣé àríbì kankan tí ó jẹ́ pé anybody ti jà? Níbo. Kò síbì kankan tí anybody ti jà, kò síbì kankan tó ti dá anywhere rú. Ọlọ́run á bá wa mọ́jọ́rò. Àṣẹ Ìdùmarè.
gbogbo àwọn Haúsá wà ń ta látijọ́ yìí sí wọ́n ń pariwo gbogbo àwọn Haúsá ń pariwo wọ́n ń sọ̀rọ̀ ogun lẹ́nu o kò sẹ́nibọ́dì tó ṣe anything nípa wọn o kò sí anybody tó sọ pé wọ́n ti commit eléyìí pé wọ́n lọ arrest wọn o. a sì máa bá bọ̀ ẹni bá lọ ló bá kú bàbá mi ẹ máa bẹ́ tó bọ̀. ẹ ṣeun dádì mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ni ó kù bàbá wa kan tí wọ́n pè ẹ jẹ́ ń pè wọ́n kó tó di pé ètò yìí parí wọ́n ti pè mí lẹ́ẹ̀kan ẹ jẹ́ pè wọ́n. ó ga ọ ṣàánú wa o ló àgbà wa o ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ètò yìí fún gbogbo ọmọ kóòtù òjire tán bá tún máa padà wọlé tí wọ́n máa wò ó ẹ gbóhùn sókè o bàbá wa mo rí pé ẹ ti pè mí lẹ́ẹ̀kan ṣùgbọ́n èèyàn kan ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ò jẹ́ kí n gbé aago yín o mo wá promise pé mo máa pè yín padà tí line bá ti free ẹ gbóhùn sókè sà mo mọ̀ pé ẹ fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ni rally wa tó ń bọ̀ yìí bàbá báwo lẹ ṣe feel ṣara fúyẹ́ ni àbò wúwo kí lẹ fẹ́ bá òun olórí wa sọ ẹ gbóhùn sókè dádì. ṣẹ̀rí láti mọ àfíkà gbogbo ọmọ Yorùbá o níbi tí ẹ ti ń gbọ́ mi o lágbàáyé o ẹ káàárọ̀ ìyẹn ká abúlé amadu ń ṣe láṣẹ Ọlọ́run àṣẹ Èdùmàrè ṣẹ o àṣẹ o tó bá ń dáwọ́ ní bàbá pé àṣẹ o àṣẹ o àṣẹ Èdùmàrè. ṣẹ̀rí ilẹ̀ Yorùbá ni èmi ti ń pè báyìí so tí nǹkan náà tá a fẹ́ ṣe bí a ṣe wà yìí tí a bá gbé rálì yẹn jáde padà a jẹ́ pé gbogbo plan tá à ń plan gbogbo iṣẹ́ tá à ń ṣe a jẹ́ pé àìtí mọ̀ nǹkan tá à ń ṣe àìtí mọ̀ nǹkan tá a fẹ́ gborí ẹ̀sìn nìyẹn. ọkàn àwọn èèyàn wa nílé tí ó ti fẹ́ máa dàbí pé bóyá pé ó ti ń fà sẹ́yìn ó ti ṣe kíní pé kí ló ṣẹlẹ̀ gan pẹ̀lú Yorùbá nation pẹ̀lú gbogbo ẹ̀. kẹ̀rí rálì yìí gangan ló tún máa jí àwọn èèyàn jáde padà torí ara ń kan àwọn èèyàn gan nílé báyìí. àwọn tí wọ́n ní bàbá àwọn olódòdẹ kíní kan ọmọ kan oníṣèdídé bẹ̀ ojú gbogbo náà ti já sí i wọ́n àṣẹbọ́mọ tó bá nídìí ni wọ́n filẹ̀ kẹ̀ sí wọ́n rí pé léyìí ò ní rárá. so nígbà tí bàbá wọn débẹ̀ tí ò tiẹ̀ ṣí bọ́dà ilẹ̀ Yorùbá so ìyẹn gan ti tó láti jẹ́ kọ́ mọ̀ yìí pé kíní gbogbo àwọn kíní yìí pípọ́ àjọ̀dá wọn nìkan ni ó wà lórí wọn kò sí nǹkan tó kàn pẹ̀lú wẹ́bì làwọn èèyàn. mo lè káyé àwọn èèyàn nísìnyí tí à ń bá sọ ní gbogbo last 2 years last 3 years tí wọ́n gbọ́ tí wọ́n gbà nísìnyí báyìí àwọn gan ni wọ́n pè wá pé kíkẹ́ ló ṣẹlẹ̀. wọ́n lahùn jáde nígbà tí wọ́n rí bọ́ ṣe ń gé orí àwọn èèyàn tẹ́bí ń pa wọ́n tí ò síṣẹ́ tí ò sẹ́ni títí gbogbo ẹ̀ ń dojúrú. ṣẹ́dẹ̀ rí bàbá mi kò sí nǹkan tó bá ti ń ṣe ẹ̀dá láyé yìí tẹ́bí bá ti bọ̀ ní ìyẹn kò òun gangan ní ebi ní láàsì lèèyàn kò sí nǹkan pè ní bẹ̀rù mọ́. ó ga o. kò sí nǹkan tó ń pè wọ́n ti pa wá sára ọ̀rẹ́ ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o. àwa tó pa sára pé ilé lèmi wà o àwọn òkú mi ò yà o. àwa tó ti pa sára yẹn kò sí bẹ̀rù kí ni a tó fẹ́ bẹ̀rù. à ń bẹ̀rù ikú à ń bẹ̀rù kò sí nǹkan táwọn kúkì rẹ̀ ṣe. èèyàn bíi tiwa náà ló ń bọ́ ti bẹ́ẹ̀ kọ́ yà. wọ́n dẹ̀ ti mọ̀ nítorí àwọn ọmọ Yorùbá ń sìn wọ́n rẹ̀kẹ́ ni nǹkan kékeré tó bá ṣe ìgbà yìí tó máa explode gbogbo everything ni. because àwọn èèyàn sì wọ́n guarantee tó bá ti pàgọ́ lọ́ fi ń jẹun kan lójúmọ́ báyìí. ó mà ṣe o ó mà ṣe o. naira naira jẹun iye yòóyìn kò bọ́ sí mi báwo lẹ́lẹ́ yìí kú. Jésù Kristi. ṣó yẹ iná kò sí ó kò dídì òkú ń bẹ yẹn sí dídì òkú ní tí wọ́n bọ́dà ó láwọn àgbègbè kan bẹ̀rẹ̀ tó jẹ́ pé last 6 years ni wọ́n ti fojú kan iná bẹ̀rẹ̀. Olódùmarè ẹ jọ̀ọ́ bá mi rìpíìtì ẹ gbogbo àgbáyé ló ń gbọ́ ẹ jọ̀ọ́ bá mi rìpíìtì ibẹ̀ yẹn gbogbo àgbáyé ló ń gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi rìpíìtì ọ̀rọ̀ yẹn. àní ó ní area kan ní ìdí ìrókò níbi Benin Republic border fẹ́ ó
ó ti tó bí last 6 years wọ́n ti fojú kan náà bẹ́ẹ̀ yẹn kódà kò sí òpó náà níbẹ̀ yẹn Augusta ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n gbà ìpòkú wà. ibẹ̀ yóò jìnnà sí ibi ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ recently tí wọ́n ṣá pásítọ̀ nínú church ibẹ̀ yóò jìnnà síbẹ̀ rárá ní gbogbo àdúgbò yóò rí lọ ní àti 6 years báyìí. ṣóye oúnjẹ ibẹ̀ yẹn jẹ́ kẹ́lẹ́ fún bọ́bà ibẹ̀ yẹn láì kú bẹ́ẹ̀ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ sí wọ́n ní sìn rice to the gold nílẹ̀ Yorùbá. wọ́n ní gọ́vnà ń bẹ o wọ́n ní kọmíṣánná ń bẹ o wọ́n ní gọ́vnà ń bẹ o wọ́n ní kìlọ̀ local government ṣá. kódà wọ́n pọ̀ sí ó represent ìbẹ̀yẹ tó dẹ̀ ń gba owó Jésù ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀. ṣe é ráyé. ṣe é ráyé. ilé káàdọ̀ ní ìṣẹ̀ta máa níbẹ̀ yẹn. ó tà ní àtọ́jú títì ó dẹ̀ tà ẹ̀gbẹ́ wọn kú ilé ó dẹ̀ fi yókù lẹ̀. Jésù Kristi olùgbàlà. bẹ́ẹ̀ Lódùmarè. so now so the only thing táwọn èèyàn dúró dè ní ìpàrọ̀ fún bàbá mi torí àwa làwa ń dé everywhere tí àmọ́ kò tó ṣẹlẹ̀ láwọn ìyẹn làwọn èèyàn ń dúró dè ẹ wo wọ́n bá pẹ́ pé nítorí peace ni o àwa ò sí àbò wọ́n tó gbé jà ò máa dìgbẹ́ ìgbàlagbà o nítorí kí ni kò dẹ̀ sí ẹ̀bẹ̀ ìtọ́jú tí ẹ fẹ́ fi bàbá náà kò kíní kan ìkíní kan wọ́n bọ̀ wọ́n ṣe kíní kan èèyàn náà ló wà ń bẹ̀ àwọn èèyàn náà ló máa bá ń bẹ̀. bẹ́ẹ̀ni. so kò sí nǹkan tí ẹni tí ló ń ṣe kí nínú wá dùn kan tó láti lẹ́nu bọ̀ àdẹ̀fọ́ àpògà àti bó ṣe ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tá a bá jáde àwọn ìpín bàbá mi àwọn ọmọ wa máa ṣépè fún wa àti àtàyẹ ọmọ wa náà máa ṣépè fún àwọn wà tá a ní kí nìkan tá a ń ṣe kí ní àjà. tá a fi fìyà ilẹ̀ fún wọn bí eléyìí tá a fi fìyà ilẹ̀ fún wọn bí eléyìí. ẹ wo àwọn tí bí a ṣe wà ní the only thing tá a jẹ kí lè jẹ́ mọ́ ọmọdé nígbà tó lọ láti pé ìgbẹ̀rẹ̀ rálì wa kájọ fàájá tá a bá ṣe ń gbé nílé káwọn tó wà ní diaspora náà kọ́ máa tọ́ máa pàdé ọ̀bẹ yẹn so kájọ fàájá nù lẹ́kọ̀ọ́ náà. káfàjá pátápátá káfàjá pátápátá káfàjá. ọlọ́ọ̀ bá gbọ́ ẹ̀ẹ́dẹ̀ ká ní mímẹ́jù. wọ́n ní fi ọ̀rọ̀ gbogbo ọ̀nà afẹ́ jáde so gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ ránṣẹ́ tí ò bá mú jẹ́ kó tẹ̀lé yá padà sí ọ̀dọ̀ tó ránṣẹ́ o kò jù bẹ́ẹ̀ lọ olùwàjú àti ìjọba. ẹ ṣeun dádì mi in fact mo gbádùn ọ̀rọ̀ bàbá mi yìí gan gidi ni o ẹ ṣé mo dúpẹ́ brọ́dà mi thank you very much sir ẹ ṣeun ọ̀rọ̀ jáde lẹ́nu yín àṣẹ tẹ̀lé bàbá ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé a ní ìṣẹ́jú díẹ̀ fún yín láti gba ìpè yín wọlé tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ nọ́mbà wa leléyìí tó wà lójú fọ́nrán yìí ẹ jẹ́ n gbé jáde ọ̀rọ̀ tí bàbá mi sọ ó dùn mọ́ mi nú a jáde o láti bá ẹnikẹ́ni jà o wọ́ọ́rọ́wọ́ tá a ti ń ṣe náà la fẹ́ ṣe é ṣùgbọ́n tí ẹ bá gbéjà wá àwa máa dìfẹ́ǹdì ara wa á dẹ̀ máa dìfẹ́ǹdì ilẹ̀ wa tí à ń jà fún ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pípè tí ẹ pè wọlé bàbá mi Ọláyọmí Kóìkí mo mà dúpẹ́ o akọni ọkùnrin mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ kí tó máa lọ fídíò kan tí mo play lẹ́ẹ̀kan ẹ jẹ́ n play ẹ̀kẹ́ tún gbọ́ nǹkan tí bàbá wa yìí sọ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjìire ẹ̀yin èèyàn wa ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi share fídíò yìí ẹ mà ṣeun o ẹ túbọ̀ máa share ẹ̀ lọ. bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ strategic charismatic leader bó tiẹ̀ jẹ́ pé àwọn náà tiẹ̀ ń jí nǹkan díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò dàbí ìta rí ń sìn ẹ wò ó gbogbo governors ń gbà yẹn gbogbo wọn máa lọ sí Kẹ̀nẹ́ nílé bàbá Awólọ́wọ̀ wọ́n máa ṣe meeting policy kan tó bá jẹ́ housing ní gbogbo wọn fẹ́ ṣe the same thing ẹ kàn rí pé bó ṣe ń kọ́lé lẹ́kọ̀ọ́ tó ń kọ́ lókè tó ń kọ́ lọ́yọ̀ọ́ gbogbo ilé ẹgbẹ́ fẹ́ jọra housing estates ibẹ̀ náà ti ń decide gbogbo nǹkan tó fẹ́ ṣe
so ó ti dandan kó lọ ṣe torí ó máa padà wá jábọ̀ àwọn nǹkan tó ṣe ńgbà yẹn tá bá fẹ́ ṣe sports ńgbà tá wà ní school ńgbà yẹn boots tó wà ńlẹ̀ ká fẹ́ practice boot tó wà ńlẹ̀ gbogbo yín lẹ máa rí boot ó máa rí size yẹn wọ́n kó wá rẹpẹtẹ ni kí lẹ fẹ́ kà javelin ni gbogbo ẹ̀kọ́ tó ń lò table tennis ni ẹ̀ẹ́gì ni hockey ni gbogbo táwọn ọmọ ọ̀sìn tọ̀hún ti ẹ̀rí rí àtọ́ bá lọ sí stadium kan tó lè kó jáde fún ní stadium sí wọ́n lè sọ pé ẹ máa san yóò kan wọ́n ti store so ń gbà yẹn gbẹ́ gbogbo industrial estate tẹ́ rí pátápátá lógùn lọ́yọ̀ọ́ lóńdó Awólọ́wọ̀ ló dá gbogbo ẹ̀lẹ́ gbogbo ibi iṣẹ́ yẹn wọn náà mú wá àwọn tó ń ṣe mọ́tò àwọn tó ń ṣe iná àwọn tó gbogbo ẹ̀ náà kó wá bẹ́ẹ̀ wọ́n tún ní Oòduà investment gbogbo states tó tún wà ń dá Awólọ́wọ̀ yẹn bí ó ṣe jẹ́ president yẹn o kò jẹ́ president o ṣùgbọ́n òun gbogbo governors tó wà lọ́dọ̀ wa ń bí gbogbo wọn tó bá wọn á jọ dábí iṣẹ́ kan lẹ̀ wọ́n á pè ní Oòduà investment àwọn ibi iṣẹ́ yẹn ṣe wà wọ́n dẹ̀ sì ń function so ká wo bí gbogbo wọn ṣe ń operate in unison so in fact mi ò brain yẹn ó so sharp gbogbo industrial estate ilé ìlú péjú industrial estate Ìkẹjà industrial estate gbogbo industrial estate yẹn all the industrial hubs Awólọ́wọ̀ ni nígbà yẹn iṣẹ́ wà even ngbà mi béèyàn jáde secondary school pàápàá inú ọ̀lẹ́dẹ̀ wọ́n tún ṣọ́ ìdè job torí gbogbo bí iṣẹ́ ìlú ń wáyàn tó máa ṣiṣẹ́ àti ìwà ìró wàá jẹun oúnjẹ ò jẹ́ wàá torí òun ṣiṣẹ́ ẹ wo gbogbo àwọn ọmọ wa ń sìn wọ́n ní an idle mind is a devil's workshop ọwọ́ tó bá dilẹ̀ lè sùn yálò gbogbo school ń sìn tó àwọn dá owó lọ́wọ́ táwọn ọmọ fi ń lọ school àwọn ọmọ tí ò lówó tó fi ń rọ òbí lọ́rùn gbogbo ẹ̀ ń sìn náà ti tún dá padà private pé ẹ máa bá wí ṣe private ò ní gbowó ni so ìlú tí ò bá ti face education problem ni ìlú òyìnbó primary school free secondary school free university nìkan even university tí wọ́n ń bí government tún subsidize ẹ̀ nítorí wọ́n mọ̀ Awólọ́wọ̀ mọ̀ wípé ìwé ó wà important nǹkan tó ní ìwé bá ṣe máa yàtọ̀ bó jẹ́ tailor ni ẹ tó bá kàwé tó jẹ́ graduate tó ń ṣe tailoring ó bóyá máa gbé lẹ̀ máa yàtọ̀ sẹ́ni tó kàwé ẹwà àwọn boys ń sìn gbogbo àwọn tó kàwé sí náà ti ń padà síṣẹ́ owó ń sìn wọ́n dẹ̀ ń ṣe ìwé hàn nínú iṣẹ́ tó ń ṣe so àwọn tó kà náà sí àwọn náà ya emulate wọ́n ya ń tètè copy nǹkan tó ń ṣe wọ́n dẹ̀ ń lo big cars and they are doing well wọ́n ti ń kọ́lé ńláńlá so ẹjẹ́ ta bá ń ṣe ẹjẹ́ ká máa yin bàbá lówó gbogbo wọn á dé fìlà yìí bàbá Awólọ́wọ̀ wọn á lògò bí bàbá lówó lọ́wọ́ ṣé ẹ̀ ń hùwà bí bàbá Awólọ́wọ̀ so ẹ jọ ẹ bá wa ṣàtúnṣe Yorùbá ò gbọdọ̀ rẹ̀yìn ẹ bá wa ṣàtúnṣe gbogbo nǹkan ní lọ síwájú tẹ́lẹ̀ mọ́tò wa là ń lò tó Peugeot that's Peugeot làwọn èèyàn ń pè Peugeot ó là ń lò gbogbo mọ́tò ló ná àṣẹ́mbù ń bí torí ńgbà òfin ti wà ó lè kó gbé mọ́tò wa lódindi ẹ wá dàbí iṣẹ́ lẹ̀ ń bí kẹ máa tò ń bí ńgbà tó yá làwọn kan bẹ̀rẹ̀ sí lọ China wọ́n lọ ń kó gbogbo oríṣiríṣi wá tó ń ṣe Yorùbá gangan ló ní iṣẹ́ Yorùbá gangan gbogbo nǹkan tó ń dálẹ̀ gbogbo ẹ̀ Òdútọ́lá tires kìíní Sokas lace gbogbo ẹ̀ Yorùbá ló wà ń díẹ̀ nsìn gbogbo nǹkan tó lọ ń kó wá láti China tó ń ṣe ń sìn ó ti bà gbogbo ibi iṣẹ́ wa jẹ́ àwọn Philips wà ń bẹ̀ Adébọ̀wálé kìíní kan tó ń ti produce nǹkan gbogbo ẹ̀ láwọn policy Awólọ́wọ̀ favour wọ́n dẹ̀ ń ṣe dáadáa bọ̀ ńgbà táwọn aláìmọ̀ kan dé gbogbo ẹ̀ náà dàrú àwọn tó lọ ń kó kan wá látàn wọ́n ń wò wọ́n títí tó fi pa gbogbo ibi iṣẹ́ wa run ń bì àbí ìjọ wo la fẹ́ ṣe yẹn dà báyìí òun ni gbogbo wa àtọrọ bára yìí báǹkì gan ò function àwọn yẹn kàn ń yọ owó táá ńgbà kan tẹ́ bá kówó sí báǹkì savings account owó ẹ̀ máa lé ni nsìn tó wọ ẹ bá ti pọ̀ nsìn ní báǹkì ní savings account wọ́n máa advice ẹni kó lọ kó sí current tó wọ́n mọ̀ kó ò ní rí nǹkan kan gbà owó dẹ̀ ṣe kó sílé. In fact, no. I need to get out. ẹ̀yin èèyàn mi
ṣé kò tó kó bí ìyànnú bàbá yẹn ní I need to get out torí pé ó bínú pé níbo la bára wa yìí níbo la bára wa yìí níbo la bára wa yìí. ẹ wo gbogbo nǹkan mèremère títí ń bẹ ní ilẹ̀ Yorùbá ẹ wo gbogbo nǹkan mèremère tí Awólọ́wọ̀ ti ṣe sí ilẹ̀ Yorùbá eléyìí ò sọ̀rọ̀ Nàìjíríà tó ti ṣe sí ilẹ̀ kóòtù òjíire ẹ wá wò bọ́ ṣe ba gbogbo ẹ̀jẹ̀ lénìí eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ mọ́ tí wọ́n nìkan ni wọ́n ń ronú. ẹ̀yin ènìyàn mi tẹ́yin náà bá mọ anything nípa ìgbésí ayé Awólọ́wọ̀ ẹ fi sí comment section kẹjẹ káwa náà kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kí n wá wò ó lábẹ́ comment section yín gbogbo bí ìgbésí ayé ṣe rí nígbà ayé Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ṣe lò gbà ẹ lè pè mí gan kẹ́ ẹ sọ fún mi kí n tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ká tún lè fi bá àwọn èèyàn wa sọ̀rọ̀ nílé kọ́ lè mọ̀ wípé ohun tí Olódùmarè dá dáradára ní nílé ayé Ọlọ́run ò dá wa mọ́yà ẹ̀dá ló kírètì ìyà àwọn olóṣèlú ló kírètì ogun. ẹ̀yin ènìyàn mi kò sí ohun tí wọ́n sọ tí ó lè ti ẹnu wọn jáde láwọn olóṣèlú irọ́ pánfẹ́ ni. ẹ̀yin olólùfẹ́ mi a ò ní rétò èyí jù báyìí lọ ẹ̀yin ọmọ kóòtù òjíire mo mà dúpẹ́ lọ́wọ́ yín o fún bá a ṣe jọ bẹ̀rẹ̀ tí Olódùmarè dẹ̀ jẹ́ ká tún mú ètò yìí wá sí ìpamọ́ torí a mú wá sí ìpamọ́ ni a ó tún jáde lágbára Elédùà. ẹ̀yin ènìyàn mi ẹ máa gbàdúrà fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa gbàdúrà fún gbogbo àwọn olórí wa ẹ máa gbàdúrà fún wa lọ́sàn-án lóru ilẹ̀ ìlérí eléyìí tí Olódùmarè gbé sí wa níwájú yìí kí gbogbo wa ó jọ débẹ̀ láyọ̀ àti àlàáfíà gbogbo àwọn tó dẹ̀ ń dìde tó ń dìde ogun sí wa kí Olódùmarè kó máa ṣẹ́ wọn lógun kó máa bí ogun wọn dànù káwa lè máa rọ́nà lọ kí ilẹ̀ Yorùbá kí ó lè ráyè dúró káwọn àrọ́mọdọ́mọ wa lè máa súre fún wa lọ́jọ́ ọ̀la pé àwa bàbá wọn o àwa ìyá wọn o àṣìṣe ta ọba kó bá fi àṣẹ sí ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun.